Mo ti lọ oríṣiríṣi ìlú tó ní ìtàn Yorùbá lọ́wọ́ tó jẹ́ àwọn ìlú tó wà related sí Odùduwà directly, and mo dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ contents and personal research tí mo rò pé mo sì fẹ́ ṣe, bí mo fẹ́ ṣe research lórí the word Yorùbá gangan, ní eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn believe pé Hausa àti Fúlàní ni wọ́n sọ wá ní Yorùbá. Igbó Ọ̀rà jẹ́ ọ̀kan lára àwọn Ìbàràpá méjèèjì tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀kan lára àwọn nǹkan kàyéfì tó wà ní Igbó Ọ̀rà ni pé àwọn náà bí ìbejì jù ní gbogbo àgbáyé. Báwo ni wọ́n ṣe ń bí ìbejì? Ẹni tó jẹ́ pé ká mọ bí ìbejì nílùú ìní ò ní rí pé. Làjú tó jẹ́ boundary Ìbàdàn àti Ìbàràpá lélẹ̀ tó jẹ́ pé odò tẹ̀ ń wò yìí tí wọ́n pè ní odò Ògùn, òun ló la ìlú méjèèjì. Kí la wá ṣe ń bí báyìí? Oríṣiríṣi nǹkan náà ni a wá ṣe, ṣùgbọ́n ẹyọ kan nù nǹkan tí mo fẹ́ sọ ní fídíò yìí ni bí a. Wọ́n wá lọ sí Akọlù pé Akọlù àwọn ọmọ ẹdẹ ogun tí ń bọ̀ ó ṣílẹ̀kùn fún wọn, gbogbo wọn rọ̀ síbẹ̀, gbogbo òkú èrú wà ní. Kí ni duty yín náà fún sà? Ní ààfin Adélé ọba ni láago 8 máa ti débí láàárọ̀, ó dédé 9 sí 10 lálẹ́ àkókò. Okay. Then it is believed then that tójò bá rọ̀ sínú kòkó yìí, ọmọ tó bá jọmọ Ọ̀yọ́ tó bá sick. Ibi tẹ́ ẹ wà yìí ní ṣe ìlú Kòso Ọ̀yọ́. Ibi Kòso yìí jẹ́ ìlú tí ọba ti máa dìde. Ẹni yòówù tí ọba jọba ní ìlú Ọ̀yọ́, Kòso ni ó ti wá gba adé kó tó di pé yóò di ọba. Mo lérò pé ó yẹ kẹ́ bí mi pé kí ni mo rí tí mo fi sọ nǹkan tí mo sọ yìí. Mo dẹ̀ nígbàgbọ́ pé ẹ̀yin náà gbàgbé wípé Ìbàdàn ló ní population ṣìkẹta lẹ́yìn Lagos and Kano. Ìbàdàn ló tún kàn. Bẹ́ẹ̀ ni Ìbàdàn sì ti produce oríṣiríṣi billionaires ní sẹ́yìn àti lọ́wọ́lọ́wọ́ báyìí. From there wọ́n rọ̀ṣẹ̀ lọ hospital. Wọ́n sá ní pé at long run pé bọ̀bọ́ yẹn ti kú. We are not interested in who initiated the argument or even the fight or who is to be blamed. The most important purpose for making this video is to inform us that Shasha Market has been restored to an ultra-modern market in 10 months. This is the bedroom. Beautiful morning in the city of Abuja. Mo jẹ́ ọ̀kan nínú the older brother to the late chief Adeseun Ogudoyin. Bàbá tèmi ló jẹ́ ẹ̀gbọ́n. Ogudoyin, late Adeseun Ogudoyin ló jẹ́ àbúrò pẹ̀lú àwọn èèyàn mẹ́ta, ọkùnrin méjì àti obìnrin kan tó wà lẹ́yìn. Ní June 18, 1991. But wo time ilé iṣẹ́ wà ní under construction lọ́wọ́, because ó ti wà ní first building, second building ní tó ṣe kọ́ recently, so ìyẹn wọ́n ti kọ́ káwa tó dáyé. So àmì gidi gan fún yín. Ẹ̀yin náà mọ̀ nǹkan tí bẹ̀rẹ̀ jẹ́ ní Ìbàdàn. So strategy tí màá máa lò nínú àdúgbò yẹn ni pé mo kàn bára mi ní bíbá yìí. Báyìí mi ò sì mọ̀nà. Ó ṣe. Mo ní láti jẹ́ kí wọ́n júwe ọ̀nà fún mi. Ní ilé tí God save me, mo máa sọ ní àtọ̀ kan wípé mi ò mọ ọ̀nà ní ibo ni kí n gbà. Ẹ tó wà lórí ẹ̀sìn wọn pa. Àtàǹpàkò ẹni yẹn ń bẹ nínú ilé wa wáyé àfi máa dífá ni àfi dífá. Gbogbo èèyàn ní Ìbàdàn bá ṣọ̀rẹ́. Ọ̀rẹ́ tó ń bá wọn ṣe lọ́fà ogun ọ̀tá dáko. Wọ́n ní oko tó fẹ́ máa dáyé o máa gbéṣu.
máa gbẹ̀gẹ́ máa gbin àgbàdo máa gbin kòkó àti obìó ìyẹn làwọn fi ń sọ̀rọ̀ ajé àwọn wọ́n kọ́ ọmọ di ọ̀tá àwọn kó wá ń dáko kó wá lọ bí odò ibi tó jìnnà á lọ gbé kòkó ó gbòbì ẹni náà fi máa pé tá a bá dárò lẹ́jọ́ ọmọ onílẹ̀ ní ọjà rí. Kí ìtàn Yorùbá òtítọ́ àti òdodo má bàa parun la fi dá ìkànnì sílẹ̀. So ẹ jẹ́ bá wa subscribe sórí ìkànnì kí a lè máa mú àwọn ìtàn tó jẹ́ ìtàn ìṣẹ̀ǹbáyé Yorùbá gidi wá fún yín lórí ìkànnì. Ǹjẹ́ kó tó dìgbà míì gẹ́gẹ́ bí ìṣe wa ẹ má gbàgbé láti like ara yín. Ó dàbọ̀.